gbé ní tèmi o èmi nígbà pé Ifá kò ní purọ́ Ifá ló sì yàn bá nítorí mo mọ ọ̀rọ̀ ìlú yìí nígbà kan náà ni wọ́n dáfá wọ́n ní kó fọmọ ọmọ ọjọ́ kan ọmọ òòjọ́ wọ́n fi dífá wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó tí yẹn bá rí bẹ́ẹ̀ nígbà yẹn kò tí ì yí padà dì sí náà ó ṣe pàtàkì nígbà tá a wà kékeré wọ́n máa ń pè kiri kan ní Ègbò ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò mọ̀ mọ́ ọba tí Ifá bá mú ẹ rí pé gbẹ̀yà tòrò ọba tí wọ́n bá dọ́gbọ́n sí èèyàn máa wò gbẹ́ olóyè Ẹ̀gbá ni mí ṣùgbọ́n mi ò lòdì sí ìṣẹ̀ṣe olóyè mùsùlùmí ni mí mi ò lòdì sí ìṣẹ̀ṣe lójú kí ni ká tó dáyé táwọn bàbá wa àwọn ìyá wa ń ṣe nìyẹn ṣebí ìlú Ẹ̀gbá yìí àti inú òmìnira tiwa kó tó dípò òmìnira Nàìjíríà dènà àwọn wo ló ń ṣe. Ẹ káàbọ̀ sí kọ́ọ̀ni Sulta TV. Bàbá àti òdòdó ẹ ti sin ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí gómìnà pàápàá gómìnà ìpínlẹ̀ kan ní ilẹ̀ Nàìjíríà ní ìgbà kan pẹ̀lú ìdùnnú ìlú Ẹ̀gbá láti bí ọdún mélòó kan fún àwọn ọmọ ìlú Ẹ̀gbá nílé lóko lájò nílẹ̀ Nàìjíríà pẹ̀lú iṣẹ́ gidigidi tí ẹ̀ ń ṣe láti gbé àṣà Ẹ̀gbá ga wá jẹ́ kí ayẹyẹ ẹ jẹ́ kí àwọn ènìyàn wa kí ọmọ ìwà tuntun. Ẹ ṣé púpọ̀ orúkọ tèmi ni olóyè Rasheed Abisaraji bàbá àdínì gbogbo ilẹ̀ Ẹ̀gbá Asipa of Yorubaland former military administrator Bauchi and Sokoto State ọmọ Abẹ́òkúta. Yes. Bàbá láti bí ọdún yìí yóò jẹ́ ọdún mẹ́ta nínú ogójì tí wọ́n ti ń ṣe ìgbélárugẹ ọdún Léṣàbí. Ọmọ Ẹ̀gbá nílé ọmọ Ẹ̀gbá nílé lóko. Yes. Wọ́n dẹ̀ mọ̀ pé pẹ̀lú ìdùnnú ni wọ́n ń ṣe àjọyọ̀ rẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọdún Léṣàbí ǹjẹ́ ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ sọ pàtàkì lórí ọdún Léṣàbí fún àwọn èèyàn tí ó wà ní ilé àbí ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ Nàìjíríà? Inú mi dùn pé Ọlọ́run dẹ́mi wá sí di ọjọ́ òní tí ọdún yìí tó ṣojú ẹ̀mí wa torí pé èmi ti wà bí alága ìgbìmọ̀ yìí láti bí ọdún mẹ́wàá sẹ́yìn mo ti ṣe so ìyẹn fún mi ní àǹfààní láti mọ rírì ohun tá à ń ṣe àṣà ìbílẹ̀ tá à ń ṣe ó fún mi ní àǹfààní láti mọ̀ pé mo ti bá wọn ṣe lọ́sàn-án láàárọ̀ lóru mo dẹ̀ mọ gbogbo ẹ̀. Ìkẹtàdínlógójì èyí tá à ń ṣe kò kì í ṣe pé wọ́n ṣe léraléra nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ kan náà fi máa ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé aṣọ di òkú tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ kan. Kí nìdí rẹ̀ fi ṣe ní ọ̀sẹ̀ kan ni pé a rí pé ó jẹ́ àǹfààní fún àwọn ọmọ wa àti fún àwọn aráàlú láti jẹ́ kí gbogbo nǹkan tá a fẹ́ ṣe yẹn kó yíká nípa ẹ̀kọ́ léwe nípa iṣẹ́ irú tọdún yìí sì iṣẹ́ àgbẹ̀ ṣíṣe pẹ̀lú àwọn ọ̀dọ́. Lẹ́yìn yẹn ó tún jẹ́ àǹfààní fún àwọn tó níbi hotels fún àwọn àlejò tó máa wá ilé ìṣura fún àwọn àlejò tó máa wá èrò á tún pọ̀ kátàkárà tó á ní ìlọsíwájú so ìyẹn ni ara àǹfààní tó wà níbẹ̀. Ó ṣe pàtàkì nígbà tá a wà kékeré wọ́n máa ń pè kiri kan ní Ègbò ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò mọ̀ mọ́ torí pé kò wọ́pọ̀ so irú ìta fẹ́ ṣe é sìn ìkíní kan wà nípa pé ní agric show irú gbogbo oúnjẹ láfún ni ẹ̀fọ́ ni ewédú ni ewédú alápàṣọ ni ní gbogbo ẹ̀ wọ́n máa ṣe
tó máa gbé wá táwọn èèyàn máa wá tó máa rà á. Ìjọ kan wà tá a fi fún ìyẹn. So ìyẹn náà tún máa jẹ́ kí gbogbo oúnjẹ àṣà oúnjẹ wa ó ní lọ síwájú. Bàbá, Náà báwo ṣe jẹ́ olóyè ní àti àwọn ìgbìyànjú wo ló ń gbé láti rí i pé àṣà ìṣe ilẹ̀ Yorùbá kò di mẹ́rí ọdún tàbí sẹ́yìn tí èdè fi sọ. Torí pé a rí i pé nílẹ̀ Yorùbá nísìn àṣà àwọn èèyàn kò wọlé mọ́ gẹ́gẹ́ bí àwọn bá kan tó máa ní kí làwọn fẹ́ fi àṣà ṣe. Àwọn ò ní nǹkan táwọn fẹ́ ṣe pẹ̀lú àwọn alọ́ńbọ eégún, alọ́ńbọ Ṣàngó, alọ́ńbọ Ọbàtálá. Tá a dẹ̀ mọ̀ pé àwọn ọba yìí, àwọn ìṣẹ̀ṣe yìí kò ní gbé wọn dé ipò tí wọ́n wà. Ọ̀nà wo lẹ̀yin oníṣẹ̀ṣe, ọ̀nà wo lẹ̀yin olóyè yìí lẹ ń gbà láti rí i pé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá òun àtìsẹ́yìn tí ogun fi sọ. well inú mi dùn fún ìbéèrè yìí torí pé kí ni àwọn Yorùbá ní ìmàle òní ká má ṣòro. Olóyè Ẹ̀gbá ni mí ṣùgbọ́n mi ò lòdì sí ìṣẹ̀ṣe. Olóyè Mùsùlùmí ni mí, mi ò lòdì sí ìṣẹ̀ṣe torí pé kí ni ká tó dáyé táwọn bàbá wa àwọn ìyá wa ń ṣe nìyẹn. Ṣebí ìlú Ẹ̀gbá yìí àti inú òmìnira tiwa kó tó dípò òmìnira Nàìjíríà dènà àwọn wo ló ń ṣe? Ṣé báwọn oníṣàkí ni, àwọn ológbo ni, àwọn ló ń ṣe ìdájọ́, àwọn ló ń ṣètò ìlú, àwọn ló ń ṣòfin ká tó dáyé gan. So a lè dáyé tó ń sìn ká ní gbogbo yẹn ká da gbogbo ẹ̀ sínú gọ́tà. So a máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn tó bá fẹ́ ṣe bóyá ọdún ìṣẹ̀ṣe ni o, ọdún Ọba ni o. Ẹ ṣe bàbá ṣùgbọ́n mo fẹ́ bèèrè nílẹ̀ Yorùbá nìsín. Ǹjẹ́ bàbá ṣé Ifá ló ṣe yan ọba àbí àwọn èèyàn kan lọ́kàn òbí kó tó wọn Yorùbá fáwọn ará ìlú? Gbé ní tèmi o, èmi nígbà pé Ifá kò ní purọ́, Ifá ló sì yan ọba. Torí mo mọ ọ̀rọ̀ ìlú yìí nígbà kan náà ní wọ́n dáfá wọ́n ní kó fọmọ ọmọ ọjọ́ kan ọmọ òòjọ́ wọ́n fi dífá. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. So tí yẹn bá rí bẹ́ẹ̀ nígbà yẹn kò tí ì yí padà dì sí náà. So èmi sì ní gbàgbọ́ pé Ifá ò ní àwọn èèyàn oríṣiríṣi èèyàn ló wà o. Kì má sọ pé wọn ò lè ṣe nǹkan kan ṣùgbọ́n èmi mọ̀ pé nítòótọ́ nítòdodo Ifá ò ní purọ́. Ẹ ṣe bàbá ṣùgbọ́n kí ẹ ní lọ. Tẹ́ ẹ bá wò ó kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ọba tí Ifá bá mú ẹ rí i pé gbẹ̀yà tòrò. Ọba tí wọ́n bá dọ́gbọ́n sí èèyàn máa wò gbẹ̀yà. Wọ́n lè kí n sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe bàbá ẹ kú ọ̀rẹ́ máa sọ èmi sọ̀kan. Àmín. Ṣùgbọ́n bàbá ǹjẹ́ àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ sọ pé wọ́n fẹ́ yan ọba wọn ò sí nílé nígbà tí láti bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe ìlú òkè tí wọ́n gbé. Ṣùgbọ́n nígbà tí wọ́n lásìkò àtijọba wọn wá dé wọn ní àwọn náà fẹ́ dìbò ọba. Ṣùgbọ́n nílẹ̀ tí wọ́n wà lọ́hùn Kìrìsìtẹ́nì la mọ̀ wọ́n sí tó jẹ́ pásítọ̀ gidi ni wọ́n. Ǹjẹ́ bàbá kí lẹ lè sọ ǹjẹ́ ẹni bẹ́ẹ̀ ó tọ́ lọ́ba àbí kò tọ́ lọ́ba tó sì ní lọ́kàn pé òun ò lè bá wọn ṣe fọ́pọ̀ ìṣẹ̀ṣe? Ẹ kí n sọ nǹkan kan fún mi. Mi ò kì í ṣe àwọn afọbajẹ, mi ò sí inú àwọn afọbajẹ tó yẹ. Ṣùgbọ́n ń tèmi o, tí a bá jọjọ́ mọ ìlú kan náà, tá a jọjọ́ mọ irú Ẹ̀gbá ń sìn kí wọ́n máa gbé bí àmọ́ ń gbé Ghana. Àwọn lásìkò tó láti jọba kí wọ́n ní mo fẹ́ jẹ, kò sí nǹkan tó ní kí n má bá wọn du ipò ọba. Torí ọmọ Ẹ̀gbá tilé toko ni mí. Ṣé o ti yé? Tọ́wọ́ lẹ́ni kankan dé nílùú màá bá wọn kópa. So kò sí right tí ẹ̀kan ní èmi ò ní. Ṣùgbọ́n tí Ifá bá wá mú ẹlòmíì tí ò mímí ìyẹn ọ̀tọ̀, àyè ọ̀tọ̀ nìyẹn. Ṣé o ti yé? And àṣà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, àṣà ìlú oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. So ìlú àláṣà tiẹ̀.
ṣùgbọ́n bí èèyàn jẹ́ Christian ó jẹ́ mùsùlùmí ó ní kó má jọba o jẹ́ ká mú yẹn kúrò. ìbéèrè méjì ni mo máa bẹ̀rẹ̀. Àkọ́kọ́, kí ni ọ̀rọ̀ yín fún àwọn ọmọ Ẹ̀gbá ní ilé ìfòkò Canada ní Australia ní Britain ní England ní America ní ẹ̀gbẹ́ kan? Ìkejì, gbogbo ẹ̀ ti forúkú mo sí àwọn ọmọ ń ṣe yahoo ń ṣe oríṣiríṣi ẹjọ́ ilẹ̀ ní àwọn ọmọ ọ̀rọ̀ yìí. Àwọn tó fẹ́ ṣe o béèrè méjì tó kù àmọ́ fún àwọn ọmọ Ẹ̀gbá ní ìpínlẹ̀ mẹ́sẹ̀gì fún àwọn èèyàn wa tó wà ní abroad. Inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà nílùú òyìnbó wọn ò gbàgbé ilé. Nínú ọdún yìí sì festival tá à ń ṣe literary festival tá à ń ṣe lọ́wọ́ àwọn kan ń bọ̀ tó ń wá fún àwọn ọmọ wa ní scholarship. Bẹ́ẹ̀ ni pé kí wọ́n lè kàwé wọ́n lè láǹfààní àti ṣe ẹ̀kọ́ láti kàwé. Àwọn kan wà tó ń bọ̀ fún àwọn ọmọ iléèwé lẹ́bùn bíi irú bags school bags tó ń gbé lọ school àwọn yẹn wà ń bẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ tó tún fẹ́ fún àwọn kan ní ohun òṣìṣẹ́ ohun tó fi ń ṣiṣẹ́ ọwọ́ tools bóyá tailoring ló kọ́ o bóyá kinní kan ní o so àwọn yẹn wà ń bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. So ìmọ̀ràn mi ni pé bí wọ́n tẹra mọ́ tí wọ́n ń ṣe Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ àti pé ohun tí kábíyèsí ń ṣe ó ń ṣe ohun ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ wọn náà tí wọ́n dẹ̀ ń gbúrò tí wọ́n rí nǹkan tí kábíyèsí ṣe. So kí gbogbo wọn kan dìde wọ́n túbọ̀ wá gbárùkù ti kábíyèsí pẹ̀lú àwọn tó mú ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí kọ́lé síbí báyìí. Ẹni bá dẹ̀ ti kọ́lé síbí ó ti ní rúùtù bí apart from ilé family òun náà ti nílé tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn dá iléeṣẹ́ lẹ̀ àìmọye iléeṣẹ́ tá máa lọ wọ́n fẹ́ commission wọ́n fẹ́ ṣe gbá. So Ọlọ́run kó jọ kó fún kábíyèsí alẹ́ mi fún àtàlàfíà káwọn náà wọ́n dẹ̀ wálé wọ́n má gbàgbé ilé tó máa bọ̀ wọ́n láṣìírí ilé làbọ̀ sí mi oko. So ọmọ oníyàwó tó ń ṣe yahoo ọ̀pọ̀lọpọ̀ ó wà lọ́wọ́ àwọn òbí. Ilé tí oníkálukú ti jáde ó máa ń ro èèyàn. Àwa òbí ní ká mójútó àwọn ọmọ wa. Ọmọ tí ò tí ì jáde secondary school tó lọ gbé Lexus 400 wá ká mi mọ́lé ìjẹ́ kó yẹ kí n béèrè pé bolo tí Lexus 400 tó win pool ni àbọ̀ win jackpot. So ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ àwa òbí ṣùgbọ́n kọ́lọ́run kó jọ ká túbọ̀ máa fàdúrà ran àwọn wa lọ́wọ́ lọ́nà ìṣọ́ ló máa lọ́ àlùbáríkà. ẹ káàbọ̀ sí ìkànnì Sultan TV.